ohùn yín jáde lórí Gistlover kí ni ohùn tó jáde ṣe báyàn jà ni ṣe ṣépè fún yàn ni kí gangan lóhùn yẹn tó fi pa ẹ̀yin lẹ́kún. àwọn tó bá ti ń wo fíìmù tí mo ti ṣe tipẹ́tipẹ́ kò ń ṣe bóhùn mi ṣe rí lélẹ̀ ìgbà tá à ń ya apàṣẹ yẹn lọ́wọ́ ní táìmì wọ́n sọ pé àwọn ọ̀bàdò ní Kòròdú so nǹkan kan ṣàṣẹlẹ̀ ìjọ yẹn ọmọ mi Sùrùtù ó ń bọ̀ lórí sẹ́ẹ̀tì wọn kú láàárọ̀ ọjọ́ yẹn a dẹ̀ ti sanwó fún wọn so èmi ò dẹ̀ mọ anything tí mo fẹ́ ṣe mọ́ tóbi tí mo ṣàtìń pẹ̀lú ohùn mi yá ohùn mi yá wọ the whole of the movie ohùn mi yá nínú fíìmù yẹn ẹ mọ̀ kí tó wọ̀nyàn bá tiẹ̀ há ó máa là 3 months 4 months kò là wọ́n á sọ̀rọ̀ ìgbà mọ̀ kí téèyàn bá jẹ òdì èèyàn lè máa sunkún pé kéèyàn fẹ́ express ara rẹ̀ kéèyàn máa rí express wọ́n ṣáà lóríṣiríṣi nǹkan lo àwọn nǹkan fà ọ́ìlì anointing oil ìgbà tó yẹn ṣáà máa là kò wá là sóhun mi mo wá jẹ́ ohun tó filẹ̀ fún mi lóye ohun yìí máa ń ṣàkóbá fún mi àwọn yẹn wá tàgì pẹ̀lú ohun yẹn pé even if I don't know any other voice I know that voice Azeezat Shoromu that girl she used to abuse in film so I now felt so disappointed because even my friend did not know the secret behind so I felt like I betrayed her. ṣùgbọ́n àìmọ̀ ya oyan tí màá kọ script fún tó bá ti ní pé èlò ní ká máa sọ pé anything nígbà yẹn ẹlòmíì máa fún mi ní 5k ẹlòmíì 10k odindi movie kan yes ẹlòmíì máa 1 and 2 ẹlòmíì ò ní fún mi lówó ẹlòmíì máa ṣe máa sin ni so wọ́n ti rẹ̀ pé because wọ́n mọ̀ pé Azeezat ò nílé bèrè ó dẹ̀ láwọn ẹlòmíì tẹ́ pé wọn kì í lo weakness mi wọn kì í lo as anything so wọ́n máa ń kọ script wọ́n máa fún mi so ìgbà yẹn máa kọ script láti àárọ̀ di òru tẹ́mi mọ́ mi máa sọ wípé ó kàn kọ script ní àárọ̀ owó ó pè mí fún screenplay mo á bẹ̀rẹ̀ pé bọ́lá ti fẹ́ ṣe ọwọ́ alábẹ́òkúta èmi ò lè kí n lọ ṣe screen mo máa ń bẹ̀rù àwọn ọkùnrin industry so mo á fi pé mi máa lọ Abẹ́òkúta yẹn kò tún ṣèkó tí màá lọ lé pé bóyá popsi máa jẹ́ àwọn tó máa téèyàn máa pa screenplay tó máa fọwọ́ pa èèyàn lára generator boy gan máa ń bẹ́ lómi sùn torí kó lè débi tó ń lọ. Are these claims true? Mary produced by Aunty Fathia Balogun 77 Bullets produced by Mercy Aigbe Jugunun produced by Ijebu Aramide Agbófinró produced by Oyita Return of Kesari that was the first Yoruba movie to worth 2 million and I was not the one that wrote the first one, but the return, that particular one, yes, I wrote it. I wrote President Kuti. I wrote Ajadio Alaska. Yes, Telelo produced. I wrote Alaniogo, produced by Itele. And those movies, 1 million plus. Then aside that, I wrote Orisha Ife, produced by Yetunde Barnabas. I wrote Ghetto. I wrote no, you deserve an applause. You do deserve an applause. Ètò ńlá ti dé, ètò bàbá ètò. Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́. Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná. Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀. Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa mo kí yín wípé ẹ káàbọ̀ ṣe dáadáa nílé ṣe gbogbo ẹ̀ ń dùn nítorí ibi tó dùn ni mo lọ lénìí ọ̀dọ̀ àwa obìnrin ló ti ń dùn Ọlọ́run ti sọ pé àwa ni iyọ̀ ayé má bá wa contest ẹ̀yin ṣúgà ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ iṣẹ́ ṣúgà ọ̀tọ̀ iṣẹ́ iyọ̀ ọ̀tọ̀ ẹ dẹ̀ wá guess what kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ tó ẹ lè fẹ́ ṣẹ̀fọ́ rírò kẹ́ fi ṣúgà sí ẹ lè fẹ́ dín ata kẹ́ fi ṣúgà sí iyọ̀ yẹn náà ni òun la fi jẹ́ iyọ̀ ayé má bá wa dùn lọ́dọ̀ àwọn obìnrin tí mo lọ òṣèré eré àgbéléwò ni mo gbé wá fún wa wọ́n tún jẹ́ olùkọ̀tàn a máa ń rí wọn a dẹ̀ mọ̀ pé iṣẹ́ wọn ó dúró ó yanrantí nínú àwọn tá a kì í bá kébékébé lọ́wọ́ wọn wà nù àwọn èèyàn ni wọ́n ń jà wọn ta Azeezat kò lọ́ta kò lọ́rẹ̀ ohun gbogbo èèyàn ló ń bá ṣe mo ní Azeezat Shoromu náà ṣe Azeezat Shoromu náà mo ní ó dáa a máa gbé wọn wá gẹ́gẹ́ bí gbogbo èèyàn olólùfẹ́ wọn lè ṣe tí ń béèrè wọn ṣe wà dáadáa. Wà okay ṣebí a lè mix èdè Yorùbá mọ́ ti English. bó bá ṣe ti convenient fún yín. Okay ma. ó dáa ẹ bá mi kọ́ àwọn ará ilé àwọn olólùfẹ́ yín. Orúkọ mi ni Azeezat Shoromu
tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí bí ọ̀rẹ́ ní ẹlẹ́ni iná. Mo dẹ̀ jẹ́ olùkọ̀tàn, mo máa ń ṣe sinimá àgbéléwò náà, mo dẹ̀ jẹ́ òṣèré orí ìtàgé. So 3 in 1. Kí wọ́n ṣòwò rárá. Mo ní òwò kékeré kan tí mo ń ṣe. A máa ń ta drinks ní Oasis. Adamanta fáwọn tó fẹ́ ra ẹlẹ́yẹyọ. Then à ń ta wine náà. Then mo ní another one tí mo ṣe, máa ṣe lip gloss, pink lips balm, lip moisturizer, scrub, and everything that has to do with lips. Ẹ wá pè lówó kékeré. Ṣé torí kọ́ máa bá bíìlì yín ta? If you see this babe, film the girl, bíìlì wọn, owó wà lọ́wọ́ wọn. Àṣírí ń bò ẹ̀. Àṣírí ń bò, àṣírí wa ò ní tú. Àmín. Tí bá ní kí n béèrè lọ́wọ́ yín, ibo ni acting, eré àgbéléwò, bó ló ti wọlé? Ṣé ẹ múra yín lọ bá ọ̀gá ni? Pé èmi rèé o, iṣẹ́ yìí wù mí, àbí àyàbá díẹ̀ ló fi díṣẹ́ fún yín? Okay. Mo lọ sí Òjèrè, which is Mochi Abiola Polytechnic ní Abẹ́òkúta. Mo fẹ́ ṣe mass comm. So then only everything pé that was my second choice. So wọ́n ní mi bá ti mú fún first choice. So wọ́n ṣá ní ẹ̀gbọ́n mi ṣá advice mi gbà yẹn pé kí n ṣe PR, which is public relations. So wọ́n á ṣe diploma in public relations. So ní public relations yẹn department wa a máa ṣe party kan tí àwọn SUG máa organize. So that particular year wọ́n invite Kúnlé Adégbìtẹ̀. So he came. So aṣá ní ká freestyle kan, which èmi máa ń tijú. So Musha fitijú kó mi lọ́mí, I was not crying. So he now came to me like, ṣé I know that mo lè máa ṣe film. Èmi ò dẹ̀ ka ọ̀rọ̀ wọn kún. So mo ti wá parí diploma mi, mo wá fẹ́ ṣe mass comm mi náà l'Abẹ́òkúta. So ayé Abẹ́òkúta ó ti ń wù mí torí mo ní shop ní Panṣẹ́kẹ́. So daddy mi wá kú ní time yẹn. Mọ́ mi wá ní pé kí n padà wá sí Èkó torí àwọn àbúrò mi dẹ̀ ní first born. So mo wá padà. So ìgbà tí mo wá dé yẹn, mo wá ṣe wọ́n rántí nǹkan tí màá yẹn sọ. Mo dẹ̀ máa ń ṣe eré orí ìtàgé ní orí assembly ní school mi gbà yẹn, Stadium Grammar School àti Kẹ̀kẹ́. So ìgbà tí mo wá dé ọmọ lókè, ó dẹ̀ wọ́n mi kí n ṣe eré orí ìtàgé. Mo wá join sí one school of drama, which is our dẹ̀ ní first set school Aunty Funke Akindele nígbà yẹn. So gbà yẹn ni mo join industry, which is 2009 ni mo join. So lẹ́yìn tá join, my first movie then, Ọmọ Ghetto Part 2. But there is one luck tí máa ní everywhere tí máa lọ. Tó bá sọ pé fẹ́ mú yàn níbì kan pé wọ́n ní èèyàn mẹ́ta, mo máa wà nínú èèyàn mẹ́ta yẹn. So nígbà tí mo wà ní school Aunty Funke, mo wà nínú àwọn student tó yẹ pé tí wọ́n bá fẹ́ fi ṣe nǹkan báyìí, wọ́n máa ń fún mi ní roles tó wà tangible bí Wàzó, mo ṣe tangible role ńbẹ̀, Ọmọ Ghetto Part 2, Kújẹ́rá, àwa la ṣe Kújẹ́rá Girls, Ọ̀gànjọ́, so many film bẹ́ẹ̀ tá Aunty Funke produce nígbà tí a ṣì wà ńbẹ̀ tá fi wá graduate. So ìgbà tí mo wá kúrò ńbẹ̀, mo ṣe wá lọ sí ọdún Ifá lọ́dọ̀ àwọn Daddy Yinka Quadri, Ògógó àti Abelare. So from there, wọ́n tún wá fi mí jẹ class captain. So nígbà yẹn kò dàbí ìsìtẹ́ pé anybody máa dé location, àwọn máa lọ́mọkùnrin. So wọ́n fẹ́ mi ṣe pé anybody tó bá ti rí tó ń bọ́kùnrin sọ̀rọ̀, misconduct ni wọ́n máa ń pè mí. Even Bọ̀dá Fẹ́mi Adébáyọ̀, àwọn ló fún mi ní orúkọ yẹn. Wọ́n máa ní misconduct because obìnrin tí wọ́n tó ń tẹ̀lé ọkùnrin kiri, wọ́n máa ní kí n máa kọ orúkọ wọn lẹ̀. So dẹ̀ níwèé kan náà tá máa ń kà nígbà yẹn, Ègbìyàn Ọ̀tẹ̀ ló máa ń pè. So wọ́n lè fún wa ní like 65 pages or 50 pages pé ká èmi máa kọ́kọ́ mọ̀. So like àwọn kọ́ǹkì Yorùbá dẹ̀ ló wà ń bẹ̀. So ibẹ̀ ni Délé Ògúndípẹ̀ tó ti wà ní US nsìn. Ibẹ̀ ló sọ pé mo ní ọgbọ́n. So ibẹ̀ ló fi wá fi mí sọ pé okay, níbẹ̀ yẹn náà mo tún máa jẹ́ olórí wọn bẹ̀. Òun ló jẹ́ pé ìgbà tí wọ́n sọ fún wọn pé mo fẹ́ máa kọ ìtàn, wọn doubt me, wọ́n dẹ̀ fún mi ní chance yẹn. So wọ́n wá fún mi pé kí n kọ sinimá kan, which is my first movie tí mo kọ, Adébọ́lá Ọmọọba Part 2. Fúnkẹ́ Akíndélé àti Bọ̀dá Ọdún ló play lead role. Then Aunty Lọ́lá Ajíbọ́lá àbí àwọn ló produce. So bí everybody ṣe wá dé orí set, wọ́n bèèrè pé ta ló kọ story. So Uncle Délé Ògúndípẹ̀ wá sọ fún Daddy Yinka Quadri pé Aziza ló kọ. So níjọ́ yẹn àwọn àgbààgbà tó wà ní orí set wọ́n pa ìwọ ọmọ yìí, ìwọ ló kọ àdúró ọ̀rọ̀ yìí. Anìgbà yẹn tí bá ń kọ script torí pé mo máa ń ka Ègbìyàn Ọ̀tẹ̀ dáadáa, mo máa ń fi àwọn ẹwà Yorùbá síbẹ̀. Even it took me so long kó tó di pé mo wá bẹ̀rẹ̀ sí ní switch, because sometimes ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní máa kọ script fẹ́ lómi ẹlẹ́mà ní òun ò fẹ́ Yorùbá, and ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ẹwà Yorùbá máa ń dùn. So nígbà yẹn
compliment mo get láti ọ̀dọ̀ àwọn àgbà òṣèré wa ń gbà yẹn òun ló fún mi ní zeal láti feel pé I can do it, and from there I started writing and mo ti kọ script fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gan wọn ṣe fíìmù mọ́ nínú àwọn tí mo ti kọ bẹ́ẹ̀ ni mà then àwọn ẹlòmíì wọn ti travel out and everything, so ibi tí script àti acting ti ṣe wá. tó ti wọlé ni ẹ̀ so ká sọ pé ọmọ sin one production nìyí Yes, fún acting yes. àmọ́ lọ́dọ̀ script ọmọ Délé Ògúndípẹ̀ Yes, future concept. future concept àwọn ló hà nẹ́sìn Yes, tábà máa ní ká dárúkọ àwọn script wo lẹ ti kọ tó dùn mọ́ yín nínú tẹ̀rí pé iṣẹ́ yẹn ṣe dáadáa àmọ́ táwọn èèyàn mọ̀ pé ẹ̀yin ni script writer. I have many. Even there's one thing about my script. Tá bá sọ pé yan yìí ó wà very difficult láti deal pẹ̀lú pé tó bá wá kọ script tó máa dá padà ó máa ṣe kíni kan. Tí bá kọ script fún yan yẹn wọn kì í ní complain wọn ní ṣe anything. In fact ó ti máa sọ pé kò tó lè jẹ́ kí n love script yìí pé èèyàn kì í confuse me easily pé kí n bá wọn pé kí àwọn tún gbéṣẹ́ fún àbí káwọn máa complain. So tí máa sọ pé èwo ni èmi fẹ́ràn jù torí mi ò ní any condemned script, so I can say Mary, produced by Aunt Fathia Balogun. 77 Bullets, produced by Mercy Aigbe. Jugunun, produced by Ijebu. Aramide Agbofiro, produced by Oyita. Return of Kesari, that was the first Yoruba movie to worth 2 million, and I was not the one that wrote the first one, but the return, that particular one, yes, I wrote it. I wrote President Kuti. I wrote Ajadio Alaska. Yes, Itelelo produced. Film I wrote Alani Ogo, produced by Itele. And those movies, 1 million plus. Then aside that, I wrote Orisha Ife, produced by Yetunde Barnabas. I wrote Ghetto. I wrote No, you deserve an applause. You do deserve an applause. Yes, ma, thank you. You do deserve an applause. So kí ló máa fún yín ní ìwúrí tẹ́ bá ti ń kọ, ibo lẹ ti máa mú àwọn orísun inspiration, ibo ló ti máa wá, kí lẹ máa ń rò, ṣé máa kọ́kọ́ tira yín mọ́bì kan fúngbà díẹ̀ láti rò, báwo ló ṣe máa wá? Lákọ̀ọ́kọ́ náà tí èèyàn bá gbé ìtàn fún mi, the only thing tèmi máa ń rò lọ́kàn mi pé you are as good as your last script. So sometimes téèyàn bá pè mí sí pé Azeezat Abara kọ script, màá sọ fún wọn pé èmi ò ń sáré kọ script. If you tell me you want to give me money, màá sọ fún yín pé it's not about the money, because tí bá kọ script tí àwọn èèyàn bá sọ pé ta ló kọ ìtàn yìí, tó wá sọ pé èmi kọ́ ni mo kọ, tó wá sọ pé Azeezat ló kọ, then kò kí n kọ ìtàn báyìí, ó máa bà nǹkan tí mo ti build sílẹ̀. There is one movie I wrote, Machine, 1 to 4 lóde. Yes, produced by part 2, part 3, part 4. Yes, Juliet Jato, Auntie Juliet Jato, law producer. So, and those movies, Timothy Safin, you know, they have like 1 million plus ni over YouTube. So, tiba fẹ́ kọ story, tiba sọ pé any the story ti ma sáré, I'll tell you I cannot write. So, nǹkan tó máa mú inspiration wá fún mi, mo lè gba story yẹn kí n má fọwọ́ kàn fún 4 weeks. Madam as a producer pé mo ti ṣe. So, but by the time tí ma bẹ̀rẹ̀, within 4 or 5 days, I'll finish it. So, inspiration on me, number one, it has to do with my mood. I'm this person that little things used to get into me. There was a time, see, one of my friends, something happened. Oh, mi wá jáde sí ọ̀dọ̀ Gist Lover. For 4 days, mo jẹun. I was crying. It's not my face, so it's my face. Because over the years, like almost 15 years now, I was not in any drama. Even there are sometimes Timara and Color the Vendor. There was even this fake award people, only of Miller Award. And I said, okay. They said I should send money. That I first send the award. I sent 15K. Also, I only paying back on award, but pay accident shell no do. They said I sent 5K again, making 20K. And they called their name Emirates Award. Later, I pay Emirates gon pay maybe because actually my message and other ones there. Ona not to repay your low. The funniest part of it is almost gbogbo industry wa don't follow àwọn tó kówó lọ́wọ́ mi. So when you can call you out, I cannot do that drama. I just don't like I cannot do it though. I'm this kind of person. My weakness is my shyness. I cannot come on social media and I'm saying, help love me. And aside that one, even my latest movie, Eleni, all released so YouTube. So, part 2,
the part 1 ó ti ní bí 600 plus part 2 wá jáde within 24 hours ó ti wọ 300 wọ́n sọ pé wọ́n dictate kìíní kan bí sound pé ṣe kọ́ pull ẹ̀ down èmi ò mọ bọ́yìn sunkún ní online it's not like àwọn tó ń sun it's not like pé mo bú wọn because èmi máa ń tijú so tó bá ń bú mi ẹ mọ̀ pé téèyàn bá sunkún bẹ́ẹ̀ tó bá ń comment síbẹ̀ ẹlẹ́mi màmá búyàn pé ẹlẹ́kún òṣì I cannot handle pressure yes I'm like God I can be crying like I'll just go inside little things used to that's why in the industry nobody can say I don't used to fight with anybody and I know I'm not young even by age or anything but I make sure I call everyone even sometimes àwọn èèyàn máa gba bet lórí mi pé Azaat tó bá bí ẹ̀dá pé èèyàn yìí ní pelanti if I still see that person I'll still call that person auntie or brother even there was one popular actor almost like 10 people ló sọ fún mi pé ojú lọ ṣé fi ṣe ni because all my friends are even calling the person orúkọ ló ń pè and me I know that I'm older than the person because somebody even showed me pé show on wine ni but pẹ̀lú bí gbogbo everybody ṣe sọ́nà tí bá ṣe réyàn yẹn wá ní ké bọ̀dá àbí kí n máa pe nickname but tí wọ́n máa sọ Yorùbá ẹni màá lò because one thing my mommy taught me is kéèyàn pé màá lò ní bọ̀dá kò ní pé kí n má dé ibi tèmi fẹ́ lọ and bí mo dẹ̀ ṣe máa ń pẹ́ everybody láǹtì kò sẹ́ni tó mi ṣèyàn yẹpẹrẹ wọn kì í yẹpẹrẹ mi everybody respect even the fact pé mo pẹ̀lú mi láǹtì tó máa wọ́n lè pè mí lórúkọ náà everybody know mi ọmọ mi ní industry pé mi kì í fa wàhálà mi kì í wájà mi dẹ̀ máa respect everybody. wọ́n sọ bẹ́ẹ̀ náà ẹni pé mo sọ́ngbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ mo ní wọ́n ní wọ́n fa wàhálà wọn ìjà àbá wọ́n dìgbọ́n mi sí omi òtó. So many times so that time tí just about going mo sunkún mi wá lè jẹun bp mi wá high it's not my face so it's like mo kàn ń tẹ̀lé àtọ́ mi pé èmi ò it's not ìgbà mi kan tí bá comment Sunday èèyàn kan bóyá wọ́n á jí là wọ́n sọ pé èèyàn kan sọ pé cry more useless person you these people máa yà lọ delete comment ti tèmi so mi fẹ́ rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn that's why I said when I even want to get married God should just give me my own husband because I know that I'm too weak. Èmi gbàládùra fún yín wípé egungun ha yín lọ́lọ́run á fún yín tẹ́ pé àwọn ibi tó ti kù díẹ̀ káàtó fẹ́ yín wá ní dáadáa ò lè ja àmúlọ́kọ tó gbójú tó rárí púpọ̀ náà àwọn èèyàn tẹ́ pé bóyá ọkọ wọn àbí ìyàwó wọn ló máa ń ṣe ìgboyà fún wọn ẹ lè rí fí o kò rí bẹ́ẹ̀ àmọ́ báwo lẹ ṣe wá ń fi shyness pé ìtìjú yìí pé jẹni tó ń tìjú báwo lẹ ṣe fi act torí èrò náà máa ń pọ̀ níbi tẹ́ bá ti ń act. Okay, there was a time I produced my true life story on nínú àwọn movie tí mo produce. The title of the movie is Abiwa Pẹ̀lẹ́. That's my true life story from bí mo ṣe lose daddy mi bọ́n èpè mi school bó jẹ́ pé mo brilliant táwọn ọ̀rẹ́ mi máa fi mí ṣọmọ ọ̀dọ̀ and then I used to borrow people money a lot even till now tẹ́lẹ̀ mi bá bèrè owó lọ́wọ́ mi ó kàn ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ pé téèyàn bá bẹ̀ tẹ́lẹ̀ èèyàn ẹlòmíràn tó wá sọ mí di microfinance ọmọ ní ẹ lọ yáwó lọ́wọ́ ẹ̀ kò nílé ọmọ máa ti jú àti gbà padà kò nílé béèrè owó yẹn ní ọwọ́ yín so ìgbà tí mo wà ní Mapoli náà tí mo fẹ́ ṣe tán a whole lot of people rà wọ́n ní kò lè bẹ́ẹ̀ jà tó bá ti parí exam máa gbówó lọ because some of them wọ́n wá bá mi pé wọ́n sọ bẹ́ẹ̀ lótọ́lótọ́ mi ìdẹ̀ rí gbogbo àwọn owó yẹn gbà so ìgbà tí mo join industry náà mo yà àwọn èèyàn tí máa kọ script fún tó bá ti ní pé èló ni ká máa sọ pé anything nígbà yẹn ẹlòmíì máa fún mi ní 5k ẹlòmíì 10k odindi movie kan yes ẹlòmíì máa 1 and 2 ẹlòmíì ò ní fún mi lówó ẹlòmíì máa ṣe máa sin ni so wọ́n ti rẹ̀ pé because wọ́n mọ̀ pé Azeezat ò nílé bèrè ó dẹ̀ láwọn ẹlòmíì tẹ́ pé wọn kì í lo weakness mi wọn kì í lo as anything tí wọ́n bá wọn kọ script bá máa fún mi so ìgbà yẹn máa kọ script láti àárọ̀ di òru tẹ́mi mọ́ mi máa sọ wípé ó kàn kọ script ní àárọ̀ that was part of the things I put in the movie. So at some point, some friend advised me. Then I went for counseling. So Ibeloti counseled me. Tó bá kú, do you know what people will do behind you? And one thing I noticed about me, I used to please. It's not like I'm doing it for anybody to like. Maybe because I'm so religious, I know that when I do something to people or for people, tó bá hurt more. Their mind, they will not be happy with me. They want to curse me. They want to. That's why it's not because of anything. Nígbà míì tí wọ́n bá pè mí pé Azeezat èèyàn yìí bye ó ṣe nǹkan báyìí báwo ló fẹ́ react ọmọ ní sọ̀rọ̀ náà máa ní mi lè sọ̀rọ̀ débi pé èèyàn kan fẹ́ ṣe wedding gbà yẹn ó yá ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ mi bàtún dẹ̀ bèrè owó yẹn lọ́wọ́ ẹlẹ́mìí ó tẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ pé ṣé òun ní sàn ni mo dẹ̀ rọra fi owó yẹn lẹ̀ tí èèyàn bá wá padà wá pé kí yóò lówó ìṣẹ̀ kì í ya màá kọ̀ fún ní bóyá ní kí n yá yín 50k sìn
tí máa fún yín 5k pé mi ò yá yín ìkọ́tàgbára mi mo gbà rè é fún yín lélẹ́yìn so that thing àwọn èèyàn mọ̀ so ìgbà tí wọ́n á lọ fún counseling yẹn òun ni mo fẹ́ wá ṣe fíìmù Àbíwá Pẹ̀lẹ́ which is so many people lè testify even Bọ́lá Ṣakiru àwọn Hafiz Ọwọ́ gan lè testify pé mo máa ń tijú bọ́ àwọn èèyàn kì í mọ̀ pé mo máa ń tijú because ó ní bí mo ṣe máa ń wòyàn tẹ́yìn náà ní mọ̀ pé mi ò wò yín mo máa ń wòyàn níbi apá wọn bíbà anẹ́dẹ̀ mọ̀ pé tó bá ń tijú nǹkan tí mo yé máa ń tijú ni pé torí mo ò kí ń fẹ́ káwọn èèyàn kọ́ fún mi kọ́ fi ìwọ̀sí lọ́ mi so tí bá fẹ́ act movie mi ní fẹ́ kí director àbí àwọn crew bóyá director ṣépè fún mi bí àbọ̀n sọ̀rọ̀ àti ìrìn kọjá níwájú crew yẹn wọ́n máa tì mí lójú torí ẹ̀ máa fúnra mi brain pé má jẹ́ ọwọ́ ẹ torí ẹ̀ mo ṣe máa serious tí máa ti act but ká wá ní pé kò kí n sì tijú yẹn bẹ̀ maybe mi bá jẹ́ one fantastic crazy actress táwọn èèyàn máa sọ pé ó ya wèrè gan ní acting o but yet no mi tí ní any compliment pé kò tẹ̀ mọ́ act because I've produced like 12 movies and kò dẹ̀ sí ìtàwọn èèyàn wò rè tó sọ wípé kò mọ́ act at least there are some movies I will watch tẹ́ bá lọ ka comment section báyìí àwọn máa bú producer pé kílẹ̀ tó ṣe even mo ti ṣe ọmọ tárí tẹ́lẹ̀ pé mo feel pé mi ò lè ṣe mo dẹ̀ padà ṣe so. bó ṣe rí nìyẹn nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn dárúkọ Hafiz Ọwọ́ mo mọ̀ pé ẹ ní relationship tó dán mọ́rán ṣé bẹ́ẹ̀ ṣe ní relationship pẹ̀lú bọ̀dá Hafiz Ọwọ́ náà lẹ́ni pẹ̀lú Mide Martins báwo lẹ ṣe dọ́dọ̀ wọn kí ló gbé yín dọ́dọ̀ wọn tí wọléwọ̀de yẹn fi múná dóko. ní ìgbà yẹn mo fẹ́ produce film mi kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Pàṣẹ so mo á gbé fún Òkìkí Afọláyan so táìmì yẹn torí ìgbà tí Délé Ògúndípẹ̀ fẹ́ travel wọ́n fà mí lé Òkìkí Afọláyan lọ́wọ́ torí continuity làwọn other man direct so mo á fẹ́ direct movie yẹn mo tún wá sọ fún Òkìkí ó wá kó like 4 days or 3 days Òkìkí wá pè ń pé àwọn fẹ́ travel pé kí n jọ torí Ọlọ́run pé ṣé àwọn lè gbé fún Hafiz Ọwọ́ meanwhile èmi ti ṣe Hafiz Ọwọ́ nígbà yẹn so ó pè mí fún screenplay mo á bẹ̀rẹ̀ pé bọ́lá ti fẹ́ ṣe ọwọ́ alábẹ́òkúta èmi ò dẹ̀ kí n lọ ṣe screen mo máa ń bẹ̀rù àwọn ọkùnrin industry so mo á fi pé mi máa lọ Abẹ́òkúta yẹn kò tún ṣe kò tí máa lọlé pé bóyá Popsi máa já àwọn tó máa téèyàn máa pa screenplay tó máa fọwọ́ pa èèyàn lára so nígbà tó wá padà sọ fún mi pé àwọn ló fẹ́ dirẹ̀ mọ́ pé tó pè mí fún screenplay lẹ́ẹ̀mejì gan ni tí mi ò lọ báwo mo ìfẹ́ fèsì wọn ìjọ yẹn mo ṣàṣọmọ encourage mo pè wọn wọ́n ṣà ní okay pé Òkìkí ti sọ fáwọn wọ́n bá mi direct movie which is Pàṣẹ ńgbà yẹn wọ́n béèrè pé èlò ni wọ́n fẹ́ gbà wọ́n ní anything tí máa ti ní báwo and that was like my 3rd production èlò ni kí n wọ́n ní anything mo rántí pé lọ́dún yẹn 30,000 ni mo fún Hafiz Ọwọ́ wọ́n dẹ̀ ti di Hafiz Ọwọ́ ńlá and there is one thing about me téèyàn bá ṣe nǹkan kékeré fún mi báyìí kí máa wà lóyà tó dáhùn ìsìn pé tó lè gba owó báyìí lọ́wọ́ mi pé tó dẹ̀ ti lórúkọ pé then I should build something with him so àti gbà yẹn bóyá fíìmù kan tí mo ẹyọ kan tí mo ṣe tí wọ́n síbẹ̀ ìgbà yẹn mo kàn change ẹ̀ sí títí jẹ́jẹ́ but nínú 12 tí mo ti ṣe mo lè sọ pé Popsi ló direct bóyá bíi 8 wọ́n dẹ̀ ti ṣe máa ṣànádá wọn and it's not like pé mi ò lè change director mo máa change but ó máa jẹ́ pé time tí bóyá kò fẹ́ ṣe méjì ìgbà tí mi ò lò wọ́n fún pé kọ́ direct gan mo fi wọ́n ṣe Subbleed pẹ̀lú àǹtí Ọpẹ́ Ayéọlá then mo rántí pé mo kọ iṣẹ́ bára náà fún àǹtí Ọpẹ́ and big project náà ni iṣẹ́ yẹn yes ma then mo dẹ̀ kọ dira náà fún wọn so àtìgbà yẹn ni mo ti wá nígbà yẹn tí máa ń pe Popsi mo pe Popsi kọ́ wá direct àwọn yẹn máa bú mi pé ìwọ ọmọ pọ̀ wọ́n kọ́ direct àwọn máa ń ṣiṣẹ́ gan ní ọ̀dọ̀ wọn kí n pè ẹ̀ èmi sọ pé kò ń ṣe torí kọ́ lè pè mí fún iṣẹ́ lèmi ṣe ń pè wọ́n mo pè wọ́n torí pé mo rí wọn bí bàbá wọ́n dẹ̀ máa understand mi mo dẹ̀ fi pé tí wọ́n bá wà lórí set mi tí nǹkan bá fẹ́ yí wọ́n gbà mí torí pé wọ́n jágbàlagbà wọ́n máa ń lè bá mi maintain so from látọ̀dọ̀ Popsi ni mo ti wá mọ Mọ̀mísí tó fẹ́ wá di pé Mọ̀mísí náà wá dàbí mọ́mì fún mi tó yẹ pé every birthday wọn máa celebrate wọn Mọ̀mísí tó bá rí mi wọ́n máa béèrè mi tí wọ́n fẹ́ ṣiṣẹ́ Mọ̀mísí ò kí ń bill mi wọ́n máa ní pé iye tó bá ti ní èmi náà òun ni mo sọ pé àwọn tó máa ń take advantage of àwọn èèyàn téèyàn bá sọ fún mi pé iye tó bá ní ni kò fún mi tí wọ́n máa send owó yẹn sí yẹn máa wò pé tí mo bá sọ pé iye tó bá ní ni kò fún mi because mo believe pé tí máa fún yín lówó kékeré tí bá pè yín níjọ́ mi ẹ ní wọ́n lè mọ excuse lẹ̀ dídé láìké ẹ lè dá mi lóhùn ẹ máa sọ pé àbóyá ẹ busy pẹ̀lú iṣẹ́ pé torí ẹ̀ ni mo ṣe kí n fojú tẹ́ńbẹ́lẹ́ èèyàn so ìgbà yẹn ni mo ti ní relationship pẹ̀lú all of a sudden gbogbo àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ mi torí ẹ̀ change Popsi ó dẹ̀ dẹ́kọ́ náà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa
pè mí síṣẹ́ títí di èyí. In fact bí mo yín bọ̀ lẹ́ni Popsi sọ fún mi ká ó máa wà lórí set mi o tó bá ti mú date wọ́n máa send the script sí and everything. So it's not like every love and everything ìfẹ́ tí mo ní industry mi ò fowó ra anything àwọn èèyàn kọ́ nífẹ̀ẹ́ mi. Ìwà yín náà ni ìwọ ní ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkìgbẹ́ ìwà ẹlòmíì ló jẹ́ kó máa kó bodyguard lọ location kò dẹ̀ mí pé kó má jẹ́ fọ́rùn jọ tí ó bá jẹ́. Azizat Shoromo sweet baby girl lágbà lálejò lẹ́ni kò easy kéèyàn tún níwà ìwà tútù ìwà pẹ̀lẹ́ nínú industry àwọn òkòkò ajégunjẹran yìí èèyàn á mọ̀ pọ̀mọ́ tán léèrè tó jáde léèrè tó sì gbẹ̀kọ́ ni. Àǹtí Aziza ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín nígbà tá à ń sọ̀rọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tá ti sọ síwájú ẹ sọ pé ohùn yín jáde lórí Gistlover kí ni ohùn tó jáde ṣe báyàn jà ni ṣẹ̀ṣẹ̀ pè fún yàn ni kí gangan lóhùn yẹn tó fi pa ẹ̀yin lẹ́kún. Ó ní ọ̀rẹ́ mi kan tí mo fẹ́ràn which is tí èmi àtèèyàn bá jẹ́ kórìkòsùn tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wọn máa ń sunkún even kó jẹ́ ọkùnrin máa ń sunkún because mo kí n find it very ọmọ nulẹ̀ mi introvert ni mi so máa lójú party tẹ̀tí máa rí mi ní industry even tó bá fẹ́ ṣe premier àgbà mi ẹlòmíì máa ní pé azájá lọ nà mú ní free mi ní lọ tí wọ́n bá ti jẹ́ pé wọ́n pè mí so ẹ lè rí mi ní party kò dájú pé bí àmọ́ níwọ̀n bá change tí mo lè fi lọ party but tí má jẹ̀jà lọ party ìzákò jẹ́ pé ọ̀rẹ́ mi ní pé kájọ lọ tó jẹ́ àwọn kòríkòsùn mi yẹn àbí kó jẹ́ pé èèyàn yẹn ó ní pé kí n wá fúnra rẹ̀ so nígbà yẹn ọ̀rẹ́ mi kan tí mo nífẹ̀ẹ́ sí tí a dẹ̀ ṣìjọ wà ó kàn jẹ́ pé ẹ mọ̀ pé life máa ogún ọmọdé ò lè ṣeré fún ọdún so ní time yẹn ó fẹ́ ṣe ìgbéyàwó so ẹ mọ̀ inú mi dùn gan because àdúrà tí mo máa ń gbà fún gbogbo àwọn ọ̀rẹ́ mi ni pé tọ́lá mi kọ́ bá gbàdúrà fún mi sì máa dàdúrà yẹn padà èmi máa ń gbàdúrà gan so tí bá kí n tó sọ̀rọ̀ mẹ́ta gan máa ti ṣàdúrà bíi almost kìíní so wọ́n sọ pé mo fẹ́ ṣe ìgbéyàwó mo á ní inú mi dùn I love bridal shower everything so níjọ́ yẹn èmi kò rí pé Gistlover wá view story mi èmi ò bẹ́ẹ̀ mi ríro as anything but torí pé ó jẹ́ kórìkòsùn mi mo ṣáà péjọ yẹn pa ọ̀rẹ́ mi Gistlover wá view story mi ò pé mi ò mọ nǹkan tí Gistlover fi wá view aṣáàjọ rẹ́rìn mi ò mọ anything so nígbà tó wá di aṣáàlọ́ ṣe introduction báyé wá kúrò ńbẹ̀ mo kàn rí tí Gistlover post pé kíníkan ìgbà àwo tí mo fẹ́ really tẹnubọ̀ nípa ìgbéyàwó ta lọ ṣe yẹn so ìgbà tí the next thing bóun yẹn ṣe ṣẹlẹ̀ gan àyà mi mood mi ti change mo ṣáà pé ọ̀rẹ́ mi yẹn ó ní kò sí wàhálà kò sí anything the next thing tí mo kàn máa rí ní ọ̀dọ̀ Gistlover ni nígbà tí Gistlover ti wá gbé news yẹn tí ibi ta lọ wọ́n jẹ́ mo sọ fún wọn pa Gistlover ti mo ṣáà rí pé Gistlover wá view story mi pé èmi ò mọ̀ pé mi mọ̀ pé mi mọ̀ gbọ́n sọ Yorùbá yẹn mi dẹ̀ fẹ́ parọ́ nǹkan tí mi mo ní mo ṣàmọ̀ kí mo sọ wípé Gistlover wá mo ṣàmọ̀ pé kí ló dé tí Gistlover wá view story mi jọ abájọ kí ló máa ṣe báyìí o the next thing mi rántí every other thing but kò ń ṣe ọ̀rọ̀ burúkú bí pé mo kọ́ ẹ̀mọ́ kékeré bí nǹkan ṣẹlẹ̀ sí kí wọ́n sọ pé abájọ tí nǹkan fi wá view kíní mi ẹni mo pè mí ní unique voice though àwọn tó bá ti ń wo fíìmù tí mo ti ṣe tipẹ́tipẹ́ kò ń ṣe bóun mi ṣe rí lélẹ̀ ìgbà tá à ń ya apàṣẹ yẹn lọ́wọ́ ní táìmì wọ́n sọ pé àwọn ọ̀bàdò ní Kòròdú so nǹkan kan ṣàṣẹlẹ̀ ìjọ yẹn ọmọ mi Sùrùtù ó ń bọ̀ lórí sẹ́ẹ̀tì wọn kú láàárọ̀ ọjọ́ yẹn a dẹ̀ ti sanwó fún wọn so èmi ò dẹ̀ mọ anything tí mo fẹ́ ṣe mọ́ tóbi tí mo ṣáà ti ń pẹ̀lú ohun mi yá wọ the whole of the movie ohun mi yá nínú fíìmù yẹn ẹ mọ̀ kí tó wọ̀nyàn bá tiẹ̀ á ó máa là 3 months 4 months kò là wọ́n á sábà ìgbà mọ̀ kí téèyàn bá jẹ́ odi èèyàn lè máa sunkún pé kí wọ́n fẹ́ express ara rẹ̀ kí wọ́n máa rí express wọ́n ṣáà lóríṣiríṣi nǹkan lo àwọn nǹkan fà ọ́ìlì anointing oil ìgbà tó ń yẹn ṣáà máa là kò wá là sóhun mi mo wá jẹ́ ohun tó filẹ̀ fún mi lò ẹ wọ́n mọ wọ́n tì nípa ohun yìí tí bá lọ síbi kan kí n lo face mask tí bá débi kan kí n fẹ́ lọ ra nǹkan tí àwọn èèyàn bá kọ̀ gbọ́ ẹlòmíì gan lè má dojú mi mọ́ tó fi lè gbọ́ ohun yẹn báyìí ohun yìí máa ń ṣàkóbá fún mi débi pé mo ò lè disguise tẹ́ bá ṣe wọ́n mi pé àbó òní tí wọ́n fi lè sọ̀rọ̀ ọmọ ní òun ní kíní kan so mi ìwà mọ̀ bóyá Ọlọ́run fún mi ní ohun táyé lè dá mọ̀ torí pé even fíìmù mélòó gan ni mo ti ṣe mo sọ àwọn fíìmù tí máa kọ tẹ̀lé táwọn èèyàn bá bọ̀ èmi dẹ̀ máa ń produce náà bọ̀ tí máa ń lọ pẹ̀lú lómi tó epo máa ń ṣe fíìmù gan wọ́n wá ní mọ̀ wọ́n máa ń mè mí wọ́n wọ́n pé
kí ni mo ṣe gangan tí wọ́n fi mọ̀ mí mélòó gan mo ti ṣe the whole of my career àti pé ẹni tí wọ́n lọ síbi kan tí wọ́n bá mọ̀ mí bóyá èèyàn kì í wo Yorùbá fìmù rárá ni kò ṣe ní mọ̀ mí àwọn ẹlòmíì máa ní pé mo máa ń búyàn ẹlòmíì later wọ́n ní pé mo máa ń ṣe spiritual story and mo dẹ̀ láti ṣe because me naturally I'm calm so I need something to do so that àwọn èèyàn máa mọ̀ pé any other side àwọn bòbí wà in fact torí ẹ̀gbọ́n làwọn ẹlòmíì ṣe ń cast mi fáwọn roles bẹ́ẹ̀ yẹn because naturally tó bá fẹ́ cast mi tẹ́lẹ̀ bí ọmọ ọ̀dọ̀ bí àbúrò tó calm bí girlfriend tó rìn rìn but àtìgbà tí mo ti ń fi fíìmù ara mi sọ fáwọn èèyàn pé mo lè ṣe nǹkan báyìí àtìgbà yẹn náà ni àwọn èèyàn ti ń pè mí fún so gist ni tí gist náà máa gbé nìyẹn àwọn èèyàn wá tàgì pẹ̀lú òun yẹn pé even if I don't know any other voice I know that voice Azeezat Asoromu that girl she used to abuse in film so I now felt so disappointed because even my friend did not know the secret behind. So I felt like I betrayed her. At some point, I felt like not betrayed her. It was all for good. So later, yeah. So it was later. Everybody was saying, "Why do you need to go and beg?" I make sure I begged her. I begged her husband, not because of anything. Everybody has opinion, but she felt live life tí wọn kò dẹ̀ sí nǹkan tó kàn mí pẹ̀lú whichever choice tí anybody bá make. But the fact that pé ohun mi wá jáde, mo feel pé mo betray wọ́n ní apology yeah so nǹkan tí mo ṣe bẹ̀ wọ́n nìyẹn so a ṣì jọ ń ṣọ̀rẹ́ wa dìsìn yìí so nǹkan tí ó ṣe clarification alákọ̀ọ́kọ́ nǹkan tí mo tó wá fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sílé lẹ́ẹ̀kejì torí àwọn èèyàn ti jókòó sórí àga yìí gan ẹlòmíì á parọ́ bẹ́ẹ̀ ìrọ̀lọ́pàá ẹlòmíì á sóòótọ́ wọn ní lọ straight wọn ní ṣènà straight wọn máa wọ́bù wọn máa jágere wọn máa gba yàrá kan bọ́ sí yàrá kejì ẹ sọ pé ẹ fẹ́ lọ screenplay l'Abẹ́òkúta ẹ wá wò pé kó má jẹ́ àwọn ọkùnrin tó máa fọwọ́ pa yín lára ìyẹn ṣe ní nínú ọdún Ifá ẹlẹ́gbà misconduct pé tẹ bá tún rí àwọn tó ń fọwọ́ para wọn lára ó ti di fífọwọ́ para wọn àbáwọn tó ń lọ́mọkùnrin ẹ ṣàlàyé ẹ are these claims true nípa nǹkan tá a máa ń gbọ́ nínú industry pé àwọn ọkùnrin tó wà nínú industry wọn bàjẹ́. kò ṣe pé wọ́n bàjẹ́ wọn jọ bí wa níbì kan náà there are some men ní industry tó yẹ pé obìnrin ò bá wà lọ́ndà àwọn wọn ní kẹnu sí. ó depend tó bá àwọn obìnrin ẹ̀ ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé tó bá ti mọ́ ọmọdọ́dọ̀ ẹ̀ bó ṣe máa wó lulẹ̀ ló máa wá. nǹkan tèmi ṣe ni pé ìgbà tèmi dé mo notice pé bí most people ṣe máa ń ṣe nìyẹn kò ń ṣe pé wọ́n ṣe é fún èmi. ṣẹ̀wọ̀n kí n gbà tí mo wà lọ́dọ̀ àǹtí Fúnkẹ́ àwọn náà wọn kì í gbà kí o lọ location kó wá máa lọ́mọkùnrin wọ́n wà very disciplined person ni wọ́n fojúlẹ̀ bẹ́ẹ̀ so kò sáyè fún wa wọ́n máa ń sọ slang kan gbà ẹ́ pé wait for your time so gbàtẹ́mi dẹ̀ dé industry èmi ò bá pé mo fẹ́ wá di star òru àbí láàárọ̀ mọ́jú because téèyàn bá ti wà desperate kò sí nǹkan tí èèyàn yẹn ò lè ṣe fún láti fi débẹ̀ so ìgbà tí mo kúrò lọ́dọ̀ àǹtí Fúnkẹ́ tí mo dẹ̀ máa wá sí ọdún Ifá nígbà yẹn mò ń fẹ́yàn kan ọmọ òṣèré orí ìtàgé ni bọ̀ kó ń ṣe orí ìtàgé ni mo ti pàdé èèyàn yẹn in fact I date for almost 8 or 9 years really? Yes tí a fi pé a máa marry ó tó di pé nǹkan tó ṣẹlẹ̀ tí ó dẹ̀ padà wá bẹ̀bẹ̀ tó dẹ̀ pé oníkálùkù ti ń gbé ìgbé ayé wọn so ìgbà yẹn èmi kọ script ìgbà tí máa dé ọdún fáwọn ti sáré fún mi ní ẹ̀mọ̀kọ́dà àti Fúnkẹ́ wọ́n fún mi rose ìgbà tí mo dẹ̀ tún débẹ̀ náà wọ́n fi mí ṣe captain so kò sí báyìí fẹ́ ṣiṣẹ́ tí mi ò ní rí wọn ò ní fẹ́ mi ní sìn pé nǹkan tó máa ṣe lélẹ̀ and again ìgbà tí mo wá di olùkọ́ tán ṣé mo pé nǹkan tó máa fi ń mú oríṣiríṣi obìnrin balẹ̀ ni pé ẹlòmíì máa fẹ́ PM pé tó bá ṣáà fún PM ní kinní níṣẹ́ tí PM bá gbaṣẹ́ á pè mí but èmi tèmi bá kọ story bí iṣẹ́ PM níṣẹ́ mi torí pé tí máa dórí set tí bá kọ script tí bá fẹ́ sọ nígbà yẹn ọmọ sọ producer pé I want to do this role wọ́n dẹ̀ máa ní no problem èmi gan tí bá fúnra mi 5 scene bẹ́ẹ̀ wọ́n máa ní no Azeezat wọ́n ló máa ṣe méjì yẹn 15 scene lónìí so wọ́n á ṣe kinní yẹn tí mo fi ní face nísìnyí tí wọ́n bẹ̀rẹ̀ mi kọ script gan tí wọ́n sọ mi wọ́n máa ní ó máa wà ń bẹ̀ ọ́ máa ní àtọ́ báyìí pé mo ti wá gbaṣẹ́ mi ní lọ but mo feel pé script yẹn ni mo fi build acting mi so mo tètè rówó gbà ní industry then mo tètè acting mi náà wọ́n help mi nǹkan tí kò ṣe jẹ́ kí èmi sọ pé mi fẹ́ bá anybody mi ìfẹ́ yàn gan rí ní inú industry wa ẹni tí mo dẹ̀ wá fẹ́ǹsìn kò ń ṣe actor kò ń ṣe anything but ó kọ̀ yẹ pé ó mọ àwọn ará industry wa so. ṣé pé wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣá fún wọn
tẹ́ bá sọ fún á ti fi mí lẹ̀ tipẹ́ because ìgbà tóun náà rí pé ọmọ dáadáa ni mí ló ṣe feel pé òun fẹ́ settle. Nígbà tẹ́ ń fẹ́ ẹni tó jẹ́ ọmọ òṣèré eré àgbéléwò yìí wọ́n dá sí fún yín pé ọmọ yìí ó ti ń fẹ́ ti pé ọdún 8 sí ọdún 9 ẹni tó bá wà ń bẹ jẹ́ àparí ẹ̀. No, because àwọn èèyàn ò tètè mọ̀ ẹmọ kẹ́kọ̀ọ́ ṣe industry mo ti mọ̀ Èbúté Mẹ́ta ni mo ti mọ̀ so ìgbà tí ó ti wá join industry tó máa ń tẹ̀lé òṣèré superstar kan ní industry wa ń gbà ó máa tẹ̀lé wọn àsìpì ìgbà tí dájẹ́ ní kó lọ máa ṣe fíìmù so ìgbà yẹn làwọn èèyàn ṣẹ̀ wá mọ̀ pé ok ẹ ṣe wọlé wọ̀de. tó dẹ̀ pé tàbá rí allocation mi ò kí ń bẹ́ mọ̀ torí kò ń ṣe industry ni but the same nobody tó lè sọ wípé Azal mo fẹ́ àbáwọn bá sùn àbáwọn fọwọ́ pa lára because nǹkan tí wọ́n fẹ́ fi bá mi ní nǹkan mú ní lọ́wọ́ mi dẹ̀ wà desperate mo dẹ̀ ní tẹ́lọ́rùn even ìgbà yẹn gan mo gbé Islam sórí gan torí mo ṣe tán ní Moricas mo mọ KOB so ìgbà yẹn mo máa ń lo scarf ẹlòmíì gan tó bá rí mi sìn Sean ọ̀rí mi ní premier ó wà ń bẹ̀ wọ́n ní ọ̀hárí wọ́n ní Azizat borí money pé it's so good seeing you like this because I'm always with hijab or scarf but one thing tí mo get to realize ó ti wá fẹ́ máa fún mi ní role muslim even tí mo jàjà fẹ́ ní manage sí nǹkan so nínú kọ̀wáìdù salat ó ní asolat irun asolat lè mọ́dìlì Islam ó ní irun ní òpó ẹ̀sìn Islam wàmọ́n akọ́ọ̀mọ̀ solata ó ní ẹni tó bá ti gbé irun dúró fakọ́dì akọ́ọ̀mọ̀ Islam pàápàá jùlọ onítọ̀hún ti gbé ẹ̀sìn Islam dúró wàmọ́n taraka solata ẹni tó bá ti gbé irun jù sílẹ̀ fakọ́dì taraka lè Islam pàápàá jùlọ onítọ̀hún ti gbé ẹ̀sìn Islam sílẹ̀ ibi tí mo wá lọ ni pé ó ní pé láfáríkọ bẹ́yìn náà lè muslim wọlé káfíìr ìlà bí solat ó ní kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àyàfi irun so pé mo wá borí mọ́ pé mo wá fi pé òkè kò ní pé mi ò kírun mi ò kí ń fi irun ṣeré even sometimes mo lè filter pé bóyá mo lọ ṣiṣẹ́ mo wá dòtẹ̀ orí ẹ̀mí tí wọ́n fẹ́ kí alásàrí ní àròjọ kejì wọ́n máa san gbèsè ní ìgbà mi tí má ṣe délé airport room tó fún mi bóyá kò dá fún irun tí bá délé má ṣe máa san gbèsè irun location so ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ wa yìí ó máa ń fẹ́ léèyàn kúrò ní ìdí kéèyàn máa fi náà èèyàn ní ọkọ̀ ní láti máa mọ̀ pé ilé ayé ilé asán ibi tó ń lọ gangan yẹn ni kò tọ́jú mọ́ o mọ nǹkan tó máa bá ń bẹ̀ so ìwà àtẹ̀sìn dẹ̀ ní Ọlọ́run máa ń wò. ìwà àtẹ̀sìn kan tí mo rí nínú ọ̀rọ̀ tẹ̀sán sí ni pé ẹni àwọn yàrá mi ó lè má bá ìrun lọ kí ni yàrá hòtẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ bí ṣe bá sùn sorry my bad kí ni yàrá hòtẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ bí ìbá ṣe pé ká pọ̀nkiri yàn. ọ̀nà ṣe mọ̀ pé àwọn hotel room mi ó máa tóbi toilet ò ní súnmọ́ ìyàrá bó dàbí pé kí wọ́n fún yàn níbi tó kéré tẹ́gbẹ́ bá ṣe ń bọ́ta nínú toilet wa omi kò sí àyè so even tẹ́ bá fẹ́ wá kíbla pé fẹ́ kírun gan ẹ súnmọ́ bí tí ẹ̀gbin wà bọ́dí aṣọ hotel room mi tó máa fún yàn tó máa fẹ̀ ìmí lè fẹ̀ bí size studio wa yẹn àti bá lọ show tó bá fi mí sí point view ìgbà mi àwọn rooms kan ní jọ́ṣẹ̀ tó nice ó máa tóbi so kò ń ṣe ẹ̀gbin yẹn gangan lórí lè má tàbí pé kí ni àníyàn ẹ̀ tó fi kírun yẹn so bọ̀ tó ẹ̀gbin bá ti wá pọ̀ jù tẹ́ pé òun bọ́lẹ̀ ní ilé ìgbọ̀nsẹ̀ báyìí òun ibi tó ti fẹ́ kírun gan kò ju so gbà mí ìyẹn ló máa jẹ́ kí n fi sí pé tí má ti délé máa kí. torí ìgbà tẹ́ ní irun ò fẹ́ ẹ̀gbin lóòótọ́ àmọ́ òtẹ́ náà ìlọ́ṣẹ́ ló tẹ̀. ẹ jẹ́ kí n bí ọmọ bíbí ìlú wo ni. Abẹ́òkúta mọ́mí àti dáàdì mi. ní ẹgbẹ́dẹ́ ẹgbà. ìgbà tí mo wá school bá ẹ ẹgbẹ́ tí fẹ́ máa rùn nínú English mi bẹ́ẹ̀ mọ̀ kí bí mo wá kúrò ń bẹ̀ ó ti vanish kẹ wọ́n ti bèrè lójú. ó dà ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín pé ṣé lè dárúkọ ọba mẹ́wàá fún wa ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àkọlé adé wọn. ìyẹn máa lè o. ẹ jẹ́ fún yín lẹ́gzámpù kó má bàa lè. tí a bá dé ìlú Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń pè wọ́n. ó dà mo ti fún yín number 1. Ọ̀ní of Ifẹ̀. Ọ̀ní of Ifẹ̀ ó ṣe méjì. Ọ̀jájá àwọn náà ni àwọn náà lọ Jájá. Ọba Elégùṣì. Tíbo nìyẹn. Ṣáí. Olúbàdàn. Olúbàdàn ti ìlú Ìbàdàn. Aláàfin of Ọ̀yọ́. Aláàfin of Ọ̀yọ́ ṣe 5 ẹ̀dẹ̀ ń kọ sítórì gan o. Kò lè wá báyìí. ẹ gbìyànjú. Ọba Aláké tìlú Ẹ̀gbá ó ṣe 6. I don't know mi mọ̀ báyìí. Ẹ mọ̀ ẹ jẹ́ fún yín ní Àwùjalẹ̀ ló wà nílùú Ìjẹ̀bú.
Okay, ó ti fún yín. Ondo. Mo fẹ́ rántí orúkọ, mo dẹ̀ mọ̀ orúkọ ọba yẹn ń follow ra wa. Ẹ̀yin follow ọba. Àwọn ló follow mi. Ọba náà follow yín. No, nǹkan tí mo jẹ́ follow ọmọ kékeré ni. Okay, yeah, Adele tó wà ńbẹ̀ tẹ́lẹ̀. Yeah, no, ọkùnrin ni. Okay, ọba, the youngest ọba. Yes. The youngest ọba. Èmi náà máa like àwọn. So then Òṣèmàwé ló wà ní ọba Benin náà wà. Níbo nìyẹn? Benin. Ṣé ti àwa Yorùbá ni? Ọba Benin. Olújẹmọ. Ẹ̀wọ̀. Ó dẹ̀ jẹ́ fún yín, Àyàngúnrẹ́ wà ní Kòròdú. Obìnrin ni àrẹ. Àyàngúnrẹ́ ó wà ní Kòròdú. Orúkọ ọba Kòròdú àkọlé adé wọn nìyẹn. Ó yẹ mú nọ́mbà 10 wá. Ẹ̀wọ̀n mo ti help bí mẹ́ta. Olúwo Ìwó la. Olúwo of Ìwó. Àtisà tí ó rọmú. Yes. Ó dà ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín. Nínú gbogbo eré àgbéléwò 12 tẹ́lẹ̀ ti ṣe. Èwo ló bójú owó tẹ́ rere? Èwo lẹ lè sọ pé dó mo fọkàn sí o àmọ́ à ń dúpẹ́ fọ́lọ́run náà ni. Má sọ wípé Èrè Ọ̀ràn àti Ẹlẹ́ni Iná. Torí pé Èrè Ọ̀ràn yẹn náà pattern àtún ni. Òun náà dẹ̀ wọ̀ bí one ẹ̀ lásán wọ 1 million views. Then part 2 náà ṣe dáadáa. Then Ẹlẹ́ni Iná. Wọ́n ṣe dáadáa tẹ́ rówó yín gbà ojú owó àti èrè. Bẹ́ẹ̀ ni ma. Ọ̀dà. Àwọn èèyàn ti wá àlẹ́jìn pé lórí YouTube yẹn náà ẹ máa ń ra views, ẹ máa ń pàdé ẹ̀, wọ́n ń pàṣẹ ẹ̀, wọ́n ti ní bọ́ ṣe ń ṣe, bọ́ ṣe ń tọwọ́ bọ̀ lójú. Lóòótọ́ ni. Èmi ò tiẹ̀ mọ̀ kankan pẹ̀. Wọ́n ní nǹkan téèyàn bá ṣe tó ti ń fi nǹkan míì mọ̀ èèyàn ń ṣe oore. Ó dàbí pé kí n sọ pé mo ṣe movie nsìn mo ní 1 million views. Ta ni mò ń tàn? Ṣe bára mi mò ń tàn. Nígbà tó yẹ pé ṣe 1 million views táwọn èèyàn rí entity tí wọ́n dẹ̀ mọ̀. Àwọn 1 million tó wọ̀ yẹn ṣe ilẹ̀ Haúsá lọ́wọ́ àná àbí wọ́n wà ní London. That's another thing. So èmi ò tiẹ̀ òkèlè kíní kan. Òkèlè gbígbẹ tó ń ti tẹ́ lọ́rùn àbí? Yes, ẹ bá mi parí. Mo mọ̀ bẹ́ẹ̀ torí mi gbọ́dọ̀ béèrè kankan lọ́wọ́ yín báyìí. Ọ̀dọ̀ ọba là ń lọ straight. Ó dà ẹ wá jẹ́ kí n bi yín kókó ọ̀rọ̀ kan wà tí ìkànnì àwọn màmá wa ti wá síbí báyìí tí wọ́n dẹ̀ sọ pé ó máa ń jẹ́ ìpèníjà fún àwa tá bá jẹ́ obìnrin nípa àwọ̀ wa. Nígbà kan a rí pé a lè sọ pé ọmọ dúdú bíi kóró ṣin ni yín. Nígbà kan wá rí pé àwọ̀ yẹn yí padà. A wò pé ṣé nǹkan tó wù yín ni àbí pressure pé ó ti dúdú jù àwọn tá fẹ́ lò àwọn tó pupa ni àwọn tá fẹ́ lò àwọn tó pupa tó bá ti pupa torí mo léyàn sọ fún àbúrò mi kan náà pé ó máa lọ pupa o tó bá fẹ́ ká máa lò ẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ní tilẹ̀ tọ́lọ́. Ẹ̀rí dúdú tèmi kò ń ṣe pé mi dúdú ìyá ni. So and now ẹ̀rí àwọ̀ mi ò bleach. It's just that tó bá ti ń lọ any product tí mo rí pé ó ti ń jẹ́ kí n máa tàn mi lè má cream mọ́ tí màá tún fi calm padà mo tún lè wá máa lò bọ́ pé bleaching mọ́ mi tó bá fi lè rí tí mò ń fi nǹkan scrub àwọn tó máa sọ pé o fẹ́ bóra o fẹ́ ṣe kí mọ́ mi no nonsense mama ni wọ́n òun lè ṣe lè rí mi kí n lọ sórí social media kí n máa ṣe ránù àwọn àbúrò mi gan wọn ò lè rí mi bẹ́ẹ̀ wọ́n máa feel pé ọ̀rọ̀ tó máa ẹmọ kí tó bá wọn ti ilé tóun bá ti wá ìjọ yẹn ló máa mọ̀ pé òun ní láti there are some people that ṣe so many things torí pé wọn ò lólùbáwí tó lè bá wọn wí sẹ́mi ò dẹ̀ kí n ríra mi torí wọ́n sọ pé ọjọ́ tẹ́tà bá sọ pé òun lòun tó nǹkan ọjọ́ yẹn ni kò ti jẹ́ nǹkan kan mọ́ níwájú Ọlọ́run so mo bá ṣe wà ní industry kí n wà ń bẹ̀ for a very long time crew ni mí actor ni mí producer mi bá lọ bímọ kí n dé ipa mi sì máa wà ń bẹ̀ torí kò ń ṣe pé mo kọ̀ wá mi ìdẹ́ fi wàdùwàdù já ìdálórí ìtẹ̀ so bó ṣe jẹ́ ni. so kò ṣe pé torí producer kan àbí director kan lè ṣe kọ́ ọ bọ̀ cream yẹn kò bá yín lára mú time torí ta ẹ mọ̀ gan. No, even till night, tí wọ́n ti rí pé mo mọ́ mi èèyàn lè risk mi sọ̀kan ní pé mo bleach mi ò bleach gbọ̀ngbà àtẹ́yọ̀ bá dúdú yẹn ẹ lọ mú throwback yín wá ẹ lè mọ́ báyìí. No throwback tèmi kò bad táwọn throwback kan mo lè mo gbẹ́ngbà mi lára ọ̀pẹ̀lẹ́mjẹ́ ṣubú làwọ̀ àwọn ọ̀pọ̀. ẹ mọ́ báyìí. Well pẹ̀lú owó náà. Ẹ̀mọ̀ kí tí wọ́n bá ti bẹ́ẹ̀ tún ṣe wáyé nsìn bẹ́ẹ̀ mi ṣe wáyé tá bá tún ní ọ̀pọ̀lọpọ̀ owó àwọ̀ wa tún máa ẹwọ́ báwo yín ṣe ń glow. Tá à ń jáde láti AC to AC. Yes ma so iṣẹ́ dẹ̀ kọ́ lówó Ọlọ́run ló ń ṣe owó Ọlọ́run á dẹ̀ fún ẹ̀yin náà lówó yẹn. Àmín wọn tá a ní gan ó ní bàtà ṣe wá láti India abroad torí pa àmọ́ṣẹ́ ni sorry má fi bàtà yìí ṣókí yín. Àbàtà yín dẹ̀ fine. Ó fine gan o ìkan lára àwọn olólùfẹ́ mi lọ fi ránṣẹ́ sí pé Adami kú iṣẹ́ takuntakun mo mọ̀ wípé gẹ́gẹ́ bí òṣèré ilé àgbéléwò yìí náà máa ń rí àwọn ẹ̀bùn lo lóríṣiríṣi èwo lẹ́bùn tẹ́ ti gbà tó yẹ pé ẹ̀yin gan wò pé ìwọ Ọlọ́run rè mo mọ̀ pé máa ké ìyẹn o ti standard nìyẹn gbọ́dọ̀ ké àmọ́ irú ẹ̀bùn wo ni wọ́n fún yín tẹ́ fi wò pé Ọlọ́run ìwọ rè lẹ́nu iṣẹ́ mi.
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fún mi ní ẹ̀bùn ó lè má jẹ owó ìgbà míì nígbà birthday mi ó máa send owó síbi kan máa ní kí n lọ mú nǹkan tó bá wù mí ọ̀tọ̀ pé mi ò jó lójú kòkòrò nǹkan kékeré lè máa mú bẹ́ẹ̀ tí màá ti ń bá jọ lọ sí káàntì tàbá bẹ́ẹ̀ lọ́jọ́ tí máa rí kó oúnjẹ 2,000 naira oúnjẹ mi ó lè máa ju 600 lọ kò dẹ́n ṣe pé bí ò pa mí o bí wọ́n ṣe tọ́ mi bọ̀ nígbà mi ti máa ṣe birthday mi ọjọ́ ìbí mi ẹlòmíì lè ní kí n send account number pé kọ fún mi lówó ẹlòmíì ó ti fún mi ní 500 rí 800 but aside that mi kì í tọwọ́ owó lọ́wọ́ èèyàn. ẹ̀bùn náà ni mo pè ní ilé ṣe bá ń bí àlà pé ẹ̀bùn tó jọ yín lójú. irú ìgbà ẹlòmíì máa ti sọ pé send account number ó lè máa send owó mi ìdẹ ní bèrè. ó wà lákòótán fún àwọn tí wọ́n ń bọ̀ nínú iṣẹ́ yìí kí ni irú ìwà wo ló yẹ kán ní ìyẹn kan then ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ara yín tẹ́ jẹ́ akẹgbẹ́ yín mọ̀ pé ó lè má jẹ́ yín tòrá àti ìbàyín díẹ̀ rí tí ìjà kékeré bá ṣẹlẹ̀ pé gbọ́n mi sí omi òtó kí ló dé tó ṣe máa ń wá sórí social media wàá wọ́ọ̀dì ara wọn ṣé ẹ̀ kì í bára yín sọ̀rọ̀ ni. àkọ́kọ́ náà ní ìtẹ́kọ́kọ́ sọ yẹn anybody tó bá fẹ́ wá sí industry tó bá fẹ́ wá ṣe sinimá ó ní láti mọ̀ wípé òun gbọ́dọ̀ ní ìwà nítorí pé ìwà ló ń gbé ni délé ọlá ìwà ló ń gbé ni dórí oyè ìwà ló dẹ̀ ń gbéyàn dé ipò gíga ọmọ á ní ẹni táyé bá fẹ́ mú tí wọn ò rí mú wọn ní kó gba ìwà lọ́wọ́ ẹ̀ nítorí tó bá ti gbà wá lọ́wọ́ ẹ̀ oríṣiríṣi ló wà máa ṣe gbogbo bí mi náà ṣe dé ìwọ̀nba tí mo rí jẹ táwọn èèyàn fẹ́ràn mi ìwà ló gbé mi débẹ̀ kọ́lọ́n dẹ̀ máa gba ìwà yẹn lọ́wọ́ mi kọ́lọ́n má jẹ́ kí n ríra ti tèmi so majority of them fẹ́ wá sí industry bó ti ṣe ń bọ̀ mission wọn ni pé mo like ọdún school ọdún gangan because mo ráwọn èèyàn tó máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé bọ̀dọ̀ ọdún yẹn mo fẹ́ jọyàn kìnnìkan kò dẹ́ ṣe pé fíìmù yẹn náà lóhun ẹlòmíì fẹ́ wá wo ọdún ẹlòmíì fẹ́ wá wo bọ̀dá Fẹ́mi ẹlòmíì fẹ́ wá wo bọ̀dọ̀ ọdún ẹlòmíì fẹ́ wá wo àǹtí Fathia kò ń ṣe pé iṣẹ́ yẹn ń wọ́n ṣe tó bá ti wá débí tó bá ti mọ̀ pé àwọn fẹ́ ṣe fíìmù yẹn bóyá ọmọ sáré in fact èèyàn generator boy gan máa ń bẹ́ lómi sùn torí kó lè débi tó ń lọ so nǹkan tèmi kan máa sọ fún àwọn èèyàn tó fẹ́ darapọ̀ mọ́ ìṣeré orí ìtàgé ni pé má kánjú má sáré gẹ́gẹ́ bí àǹtí Fúnkẹ́ ṣe máa sọ fún wa gbà yẹn wait for your time àsìkò ẹ kò ní kọjá ẹ. àsìkò ò ní kọjá nídàkejì ìbéèrè mi ńkọ́. ẹ mọ̀ ó lẹ́rìí nǹkan tí mo sọ ọ sọ pé ilé ta ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni there are so many people kò tí a ṣe industry o even mo náà rẹ̀ kan ní industry gbà yẹn are close kò dẹ́ ṣe pa àjà tí wọ́n bá yàn jà gan bóyá even kó jẹ́ relationship mo fi pò yẹ kí n gbé wá sí orí social media kí wọ́n máa create drama wọ́n ní pé tí ìjà bá tán kí ló kù ẹ bá ti pariwo ara yín tẹ̀sí disgrace ara yín ṣe mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ so àìmọye lómi kò wọ́n kọ́ kò ń ṣe pé kò wọ́n kọ́ settle ìjà yẹn sí o but torí pé mo ti lọ fi ra mi ṣẹ̀sìn mo ti sọ pé mi ní bá sọ̀rọ̀ ẹ ti tú àṣírí ara yín síta wọ́n dẹ̀ ní ẹ̀dá tó bá ti tú àṣírí ẹ̀dá kejì ẹ̀ síta ọjọ́ yẹn náà lòun náà àṣírí tí ẹ̀gbọ́n ò lè bò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dẹ̀ mọ̀ yẹn pé bóun ṣe wà yóò kàn gbélé ayé ni àṣírí òun ò bò òun rí yẹ́pọ̀ máa ṣe nǹkan ní kọ̀ọ̀kọ̀ ó máa dé gbangba tí kò dẹ̀ ń ṣe nǹkan tó wù òun náà pé kìíní yẹn dé gbangba so ilé náà ni ẹni tó bá dẹ̀ ní tìjú ṣe rí ìtìjú nígbà míì ó máa ń wúlò most of the things tí mo ò ṣe láyé mi torí pé mo máa ń tìjú ni so ẹni tí Ọlọ́run bá ti wá yọ ìtìjú kúrò láyé wọn àwọn ilẹ̀ máa ń rí tán máa ń jó lórí TikTok tán máa ní kọ́ bọ́bra tán máa bọ́bra tán máa ní kọ́ ẹ̀dá tó bá ní tìjú ó láwọn nǹkan tó máa ṣe so ẹni tọ́lọ́run bá ti wá gba ìtìjú lọ́wọ́ ẹ̀ ó fọkànlẹ̀ fẹ́ fi ṣẹ̀sín náà ni. so ó dá kéèyàn ní tìjú kókàn máa worst ni mo dẹ̀ dúpẹ́ pé tọ̀dọ̀ mi ti àti tẹ́lẹ̀ mi nílé dúró sí ìbáyé o so many things. ẹ wọ́n ọmọ tí. so náà dé ọ̀rọ̀ ajẹ́mi lówó gan máa sọ fún wọn ṣọ́ọ̀bù ẹ má ta mo lè má wojú èèyàn yẹn bọ̀ máa ṣe sọ̀rọ̀ as time goes on wọ́n á get láti realize pé àwọn èèyàn user ni wọn and because nígbà yẹn wọ́n mọ weakness mi they feel like Azeezat ẹ lọ ṣe báyìí fún kò ní sọ̀rọ̀ so téèyàn bá ìgbà tí mo máa ń bínú táwọn èèyàn tí ì rí torí pé mi ìdẹ́ kí n wùwẹ̀ ẹ̀gbin ni o bí mo yẹ wà yín sí báyìí wá ń bí kí n máa lọ kẹ́ wá sọ pé Azeezat ààrẹ gbogbo yẹn dọ̀tí kẹ́tọ́ kúrò bẹ́ẹ̀ máa fún yín jẹ́ ń bẹ̀ tẹ́ pé ẹ̀yin gan ẹ̀ẹ́dẹ́lé ẹ̀ nílé rìn kọ́sí bí tẹ́tí fẹ́ dójú tì mí yẹn máa dójú tì yín bẹ́ẹ̀ bọ́ torí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò kí ń ṣẹlẹ̀ sí mi làwọn èèyàn ṣe máa ń sọ pé wọn ò rí ìbínú mi rí so nobody tó máa ẹlẹ́mìí máa sọ pé ṣe máa ń bínú ẹlẹ́mìí máa ní pé àwọn ò rí ìbínú ẹ̀ ẹlẹ́mìí ní pé tí ẹ jà tìgbà mí nǹkan tí wọ́n wà láàrin àwọn ọ̀rẹ́ mi tí wọ́n sọ pé wò ó jẹ́ kó dé ìgbà yín sì máa ṣú ẹ máa ní máa ṣe báyìí fún mi pé kí ló fẹ́ ṣe tó bá dé o kò dẹ́ ṣe pé mo ò kí ń bínú bọ̀ àwọn èèyàn ò rí ìbínú mi rí kí ló tàn kí fi ń rí ẹ máa fi pamọ́.
No, because me ṣe bí téèyàn bá disgrace mi properly mo dẹ̀ kí n wùwà tí wọ́n fi máa disgrace mi. Yes. So ìjọ tí máa jàjàjà ní industry bóyá wọ́n á ṣe nǹkan everybody ló máa support me. Because báwo mo ṣe máa wà ní irú industry tẹ́ pé ariwo ni fún almost 15 years báyìí. Mi ìjà, mi ṣe drama. Mi lọ sórí Instagram kí ló máa fàyín pẹ̀lú ọkọ Gistlover tí ẹ gbé yín pé òun ló fẹ́ ṣe 302. Ìjọ tó wù mí dẹ̀ jáde ọjọ́ 4 mi ò jẹun. But tí rẹ̀ bá ṣẹlẹ̀ ẹ̀sìn ṣe máa jẹun. Mi like irú nǹkan bẹ́ẹ̀. Mi like. Ó dáa, kí ni ká máa retí? Ṣé YouTube la ṣe wà? Ṣá ń bọ̀ ní Netflix, ẹ̀ ń bọ̀ ní Prime Cinema? Níwọ̀n a step at a time ni for now. YouTube and mo try láti build YouTube channel mi tẹ́tí wà upload anything tó serious mo ti ní like 700 subscriber so film mi ń sìn máa gbé lọ síbẹ̀ tí mo gbé kúrò láti mo fẹ́ gbé kúrò ní àpáta then máa bẹ̀rẹ̀ sí ni máa build there from there mo lè wá wò pé mo fẹ́ torí mi ò kí ń sáré pé mi wago alágo ṣiṣẹ́ èèyàn ọ̀rẹ́ mi kò bá máa lo Benz kò bá jẹ́ ìjàpá mò ń lò tí nǹkan kò bá ṣáà ti ṣe mi ò ní problem so when the time comes my day Netflix my day any other place. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá darapọ̀ mọ́ wa láti wá dá gbogbo àwọn olólùfẹ́ yín tó ti ń wá Azizat Shorunmu láti wá dá wọn lóhùn láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concepts. Wọ́n ní ẹ̀bùn yìí pé àwọn mọ̀ pé ó kéré fún yín o as writer as actor as producer àmọ́ pé ìfẹ́ o láfẹ́fẹ́ kẹ́ bá wa fi gbà á o. Ẹ ṣé gan-an aláṣẹ AK Media Ọlọ́run á máa pèsè fún yín ẹ ní padà tọrọ jẹ ẹ ní padà tọrọ mu ẹ ní padà tọrọ ẹwọ gbogbo bí tẹ́tí wọ́n mọ́tò dé ẹ ní padà fẹsẹ̀ rìn níbẹ̀ ọ̀làláhàólà ọ̀làkùnwátà ìlàbílà ìlànà. But Azizat ṣe mọ̀ pé nǹkan tó ṣe yẹn mi ò láìkẹ́ báwo ni mo ṣe máa yá ẹ ní gold tó wá sọ pé ó há báwo ni gold mi ṣe máa há lọ́wọ́ ẹ̀ kí ni gold mi ṣe fẹ́ há lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó dẹ̀ wá bá mi ṣe ló ń kúnlẹ̀ tó ń rá bàbà pé patí yẹn o kí n jọ o kí n má dojú ti ẹ o pé òkè sábà lọ patí o àmọ́ o fẹ́ lọ show níbẹ̀ mo dẹ̀ ya ẹ ní gold mi dẹ̀ há. Èmi kọ́ bóyá miss road. Kì í yá nǹkan ní tó bá wù yín tẹ̀yìn lọ́rùn. Àbá lọ pọ́n lọ sí patí pé kinní kan màá rà bọ́ pé màá lọ yá mi yá nǹkan rẹ̀ o. Yá nǹkan. Ojú tẹ má tì mí láti yá nǹkan ìgbà tí mo wá school náà mi ò copy rẹ̀. Jíwèé wò rí tó ń tọ́ ọmọ lórí lẹ máa ń dalẹ̀. Yes ma bí láì lásìmọ mo jẹyàn láìpẹ́ ká máa ṣe sáńkì wá wòwe oníwèé kò ṣẹlẹ̀ rí cause ojú máa ń tì mí gan láti wòwe oníwèé èmi dẹ̀ mọ̀wé níwọ̀nba so tá bá fìyàn ní 6 question tẹ́ bá dáhùn 4 gẹ́rẹ́gẹ́ ẹ máa pass pẹ̀lú every other test and everything kò dẹ̀ possible kí answer mẹ́fà jáde ní inú ìwé kí n má mọ ẹni wọn màá ṣì mọ 4 àbí 5 Ọlọ́run fún mi ní làákàyè díẹ̀ even nígbà tí mo wà ní secondary school tí mo fi kúrò ní university gan mi ò ní carry over rẹ̀. Tọkọ ẹ bá fẹ́yàwó lè yín kọ́. Mi ò lè fẹ́ wàhálà ilé olórogún torí èèyàn ẹ̀ máa padà ọ̀hún ló máa padà pa mí torí ẹ̀ mo ṣe fi pé it's not like pé mo fẹ́ lọ mi like polygamous kìíní kan bọ́ ìrònú pé wọ́n fẹ́yàn lèmi ó lè pa ọ̀tá mi. Nǹkan tí mo wá sọ ni pé tó bá ṣẹlẹ̀ ṣe wọ́n pé ìgbà míì a máa rò pé kó má ṣẹlẹ̀ ni àmọ́ tó bá ṣẹlẹ̀ báwo lè ṣe fẹ́ ṣera yín. Kó má ṣẹlẹ̀. Àbọ̀ ẹ̀ ni pé kó má tiẹ̀ ṣẹlẹ̀. Kó má ṣẹlẹ̀. Kó má ṣẹlẹ̀. Ọ̀nkú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ má jẹ́ kó ṣe ẹjọ́ mo bẹ̀ yín ṣe máa bá mi kí wọn. Ṣé dádì wa? Dádì. Olami, I'll tell you that I love you so much and I cherish you. Thanks for always being there for me. Oh, who is cutting on yours? Ọ̀gá ó dùn mẹ́yìn gan. Ẹ̀yin Olami, ẹ̀yin tẹ́ kì í ṣọlá anybody. Ẹ lọ wá ọlá o because irú àwọn lover girl yìí báyìí wọ́n lè jẹ́ kí ẹni tí ó lọ́lá kó máa wọ́lá kiri àmọ́ ẹ má wọ́lá lọ síbi tí ó dá o. Ẹ sì má wọ́lá ọlọ́lá. Ẹ jẹ́ kó ní kálukú dúró lórí ọlá tọ́lọ́run bá fún. Èyí ni a fi máa dágbére lórí ètò yìí mọ́mọ́ lọ́jọ́ tèmi. Mo lérò wípé Azizat Shorunmu tá gbé wá fún yín ẹ̀yin náà ẹ tún jẹ́ gbádùn ẹ̀. Bóyá lórí Africa Magic Yorùbá lẹ ti ń wò tàbí lórí YouTube ẹ ṣeun gbogbo gbà wá ẹ kú ìkànnì sí wa nítorí tẹ́yìn àwa bá ń ṣe tẹ́yìn ò bá wò there's going to be a problem tẹ́yìn bá ń wò tá a bá tún wá ṣe dáadáa kó tẹ́yìn lọ́rùn wàhálà tún ṣì wà àmọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pátápátá àti ẹ̀yin blogger náà ẹ ṣé
ẹ jẹ́ kọ́kọ́ kí yín ẹ jẹ́ kí n wá tẹ̀síwájú láti sọ fún yín pé nígbà mi ẹ jọ̀ọ́ ẹ máa wo reputation táwọn òṣèré tá bá gbé wá tí wọ́n ti build nígbà mi ẹ kàn máa mú nǹkan láàrin ẹ máa jajẹ àwa fẹ́ máa dàbí pé bóyá kò sí dátà lórí fóònù yín dátà dẹ̀ wà ìkàlẹ̀ ń ṣe ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ torí clickbait torí káwọn èèyàn lè rọ wá sórí péjì kan lè like ẹ̀ kan lè wò ẹ wá máa fáwọn ẹni ẹlẹ́ni lórúkọ ẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ó ń ta bá wa torí púpọ̀ ní wa ní orí Oyinmomo láti sọ ọ̀tọ̀ ní nǹkan tá sọ ọ̀tọ̀ ní nǹkan tó gbé jáde ẹ gbìyànjú ìbùkún Olúwa ló mú nílà láì fi tàbí ṣùgbọ́n sí ẹ gbìyànjú láti tún ọmọlúàbí yín ṣe bó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ nǹkan tá a fẹ́ jẹ ni gbogbo wa ń wá orúkọ tèmi Oyípadé Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ níbi tí a máa fi rọ̀ sí òun náà lélẹ̀ rántí wípé tí ìwà àtìyàwó ẹ tó bá ti ń dégbọ́n mi sí omi òtó lójoojúmọ́ tí ó dàbí pé kò sí ibi tẹ́ ti fẹ́ agree èní ìjà ọ̀la ìjà èní pa ọ̀la pa ṣe nǹkan kan fún mi kó ní kálukú yà fúnra wọn fúngbà díẹ̀ tá bá yà fúnra wa fúngbà díẹ̀ atẹ́gùn afẹ́sí wa a lè wo bóyá ibi tá ti kọsẹ̀ àbí ibi tá ti kùnà àbí ibi tó ní kùdìẹ̀kùdìẹ̀ sí a lè túnṣe tá bá rí pé kò wá ṣàtúnṣe mọ́ bóyá kó ní kálukú dúró lórí ọwọ́ ẹ̀ torí kò sí èrè nínú my mommy kill my daddy or my daddy kill my mommy ire o.